Abíọ́lá ọmọ Kọ́létowó Moshood sóńbẹ́ ńlẹ̀ ní tàbórò díẹ̀ mú ọmọ alágbẹ̀dẹ ní ṣe ọ́pẹ̀lẹ̀ pé ṣé kà sí nǹkan Oríyọmí ọmọ Awórintúnrinrọ ó kú ọjọ́ ìbí òní o happy birthday to you ọmọ Kọ́létowó ó ti ṣọdún èyí náà kórìjì ó pẹ́ láyé ó tún ṣe tẹ̀mí dandan ni ẹni bá ń fẹ́re ó di dandan kó bó níre yọ ọmọ Kọ́létowó ọmọ onímùpá ṣàyàn ó ti kára wájú kú ọjọ́ ìbí ó sì kú èrò ẹ̀yìn kú àṣeyẹ àsìkò tirẹ̀ lèyí ó yẹ ká ṣe lára ọ̀tọ̀ a kì í lẹ́nu nímọ̀sán ká mú kíkan bẹ́ẹ̀ a kì í dúró tẹni tí ń wẹ̀ lódò kó mi ó má ta sí ni lára Abíọ́lá ọkọ Èjìrẹ́ máa gbóhùn lẹ́nu mi ọkọ Èjìrẹ́ Òyìnlá ọba ọmọ bó o ti ṣọjọ́ ìbí lónìí ó tún ṣe tẹ̀mí ìtajà tọmọ igbá ilé rẹ̀ á lé àwo ilé rẹ̀ á pèlè ẹ̀là ìwòrì ìjẹ́káyé ó rọ̀ ọlọ́run gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ ó pẹ́pẹ́pẹ́ bí ewé apẹ́ ó dira lẹ́wà bí Ọ̀ṣun ẹ̀yin ènìyàn ẹ wo bàbá Àzímọ̀ bó ti ń dá mi lọ́rùn ó jàre ọmọ tó gbáfẹ́ ó jẹ́ bàbá kọjá kí ńlá pọ́dọ́kọ́tọ́ bí ọká ẹlẹ́rìn ìfẹ́ agùntàjọ́ lò ọkùnrin gbọ́ngbọ́n ọlọ́jọ́ ìbí tó wẹ̀ wàrà tán tó rí bí màláìkà ọba tó dá wa bàbá Àzímọ̀ ọkọ̀ táyé lolú ojoojúmọ́ jayé ọba Èdùmàrè ló mórí ìrìkẹ́ bàbá Hamzat ẹ̀yin ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ délé ọmọ Kọ́létowó ẹ̀ ó gbódù ní rẹpẹtẹ ẹ̀fẹ̀ tó gbójú owó ń bẹ lágbàlá eré tó mọ́gbọ́n wá ń bẹ ní gidi Abíọ́lá aláṣẹ àti olùdásílẹ̀ the Stones Corners Bar Ọpẹ́ Olú Street off Balẹ̀ ní ìlú Ìjẹ̀bú Òde ìwọ lọmọ onímùpá ṣàyàn ọmọ alégún mádẹ́yìn ọmọ àtúndẹ má gbóyà ó gbóyà tán kò gbówó idẹ ọmọ àbí kìnìkìnì tí fọwọ́ kìnìkìnì kọ́ba láàfin ọmọ Kọ́létowó má yàwó ọmọ Kọ́létowó má tọrọ omi mu kìbí ìsílẹ̀ arówó sì kẹ́ ìyàwó ọmọ olóbò ńlá ìṣíwọ̀ òbò náà ló fi bẹ́rú tó fi mọ́mọ́ ọmọ ẹ̀ṣẹ̀ tó ń pè ní mọ́pà ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ àwùsà ọdọọdún làárọ̀ mọ́bì lórí àtẹ bọ́dún bá ń gorí ara wọn ká máa ríra àṣìyí ṣàmọ́dún ẹ̀ṣà ẹgbẹ́ tó àdúrà mi.